olólùfẹ́ wa ẹ tún wá gbọ́ ọ̀rọ̀ ẹ tún wá gbọ́ àṣírí ńlá torí Muyideen ti wọ gàù báyìí o ẹ rí i pé bó bá ṣe ń lọ bó bá ṣe ń bọ̀ la ṣe ń mú wá fún yín ṣùgbọ́n Muyideen ti wọ gàù irú gàù wo ló wọ̀ kí ló ṣeé ṣe kó fà á sáyé Muyideen kí ni tó fa gàù tó wọ̀ kí làwọn àṣírí tó farasin eléyìí tẹ́yìn ò mọ̀ òun láàgbé yín débẹ̀ lórí ìkànnì Yorùbá Gbayì TV ẹ mọ̀ páwọ̀ ní èèrà débi tá èèrà tí ò lọ́mọ nú ṣùgbọ́n ẹjá jọ farabalẹ̀ ẹjá jọ gbọ́ ètò yìí láti ibi tó ti bẹ̀rẹ̀ láàrin débi tó parí sí káwá wò pé lóòótọ́ kí ni tó fà á tí Muyideen fi ń ṣerú nǹkan tó ń ṣe torí pé nǹkan kan ló fà á àwọn kan ló tì í lẹ́yìn pé èèyàn ó bá hùwà àbàjẹ́ àwọn kan ní ó jẹ́ alátìlẹ́yìn ẹ̀ láti hùwà àbàjẹ́ ṣùgbọ́n bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan lóòótọ́ ọba òótọ́ ti ń dé báyìí o àtúbọ̀tán èèyàn lè máa pa irọ́ kírọ̀ ọmọ gbèèyàn ṣùgbọ́n níjọ́ tí àtúbọ̀tán ẹ̀ bá dé àwọn tí ò mọ tó ṣokùnfà ni wọ́n á máa sọ pé ó ṣe wá jẹ́ lágbájá ó ṣe wá jẹ́ tàmẹ̀dù àtúbọ̀tán ti ń dé o yàtọ̀ sí nǹkan tẹ́ ẹ ti ń gbọ́ káàkiri gbogbo ẹ̀ lẹ́gbọ́ lórí ìkànnì Yorùbá Gbayì TV lórí nta fẹ́ sọ lẹ́nìí ẹ ṣáà gbọ́ láti bẹ̀rẹ̀ ẹ gbọ́ dáàrin ẹ gbọ́ dópin ṣùgbọ́n ẹ fèròǹgbà yín o kẹ̀dẹ̀ bá wa pín prógráàmù yìí kó lè débi tó fẹ́ ń dé kò ní bàjẹ́ fún yín lórí ìkànnì Yorùbá Gbayì TV ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel àti ìbùkún ìyàwó rẹ̀ àti àwọn olólùfẹ́ ẹ̀ ó mọ̀ lágbára pọ̀ o nǹkan kí ẹsẹ̀ ràgó àṣebí lọ́ba lọ lógún ọdún òótọ́ padà lè bá lọ́jọ́ kan ẹni tó sì ń parọ́ ó lè máa parọ́ òun kó máa gbé gbọ́n nígbà tó òótọ́ bá dé ayé ò wá rí gẹ́gẹ́ bíi pé bóyá àwọn tí tó ṣe sábà bí ìgbà tí nǹkan ṣẹlẹ̀ bí ìgbà tó yẹ pé àwọn gangan náà wà ń di ẹ̀ wọn ọ̀dẹ̀ nímọ̀ pé àwọn nǹkan tó ti ṣe tẹ́lẹ̀ ìyẹn ni tí ò bá mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ wo bí ẹ farabalẹ̀ o ẹ gbọ́ wìrìwìrì ẹ mọ̀ bá wa ká. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Gbayì TV tẹ́ mọ̀ pé lóòótọ́ ilẹ̀ wa ní Yorùbá kò sì ní bàjẹ́ torí pé tó bá bàjẹ́ àwọn ilẹ̀ tó kù wọn á yọ̀ wá àwọn ni mo tún fẹ́ kájọ gbọ́ ohun tí a fẹ́ sọ ní wákàtí àti àsìkò yìí ẹ rí i pé bó ṣe ń lọ nípa ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel á jẹ́ kí etí yín di sí a dẹ̀ tún jẹ́ kẹ́ ẹ mọ àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ torí kó lè ṣe àǹfààní fún àwọn tó tún máa fẹ́ gbèrú ìgbésẹ̀ yìí kó má tún bá a lọ jẹ́ adínàgbòòkú fún àwọn tó yẹ pé wọ́n fẹ́ jì sírú ọ̀fìn eléyìí tó ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n ẹgbìnrin ọ̀tẹ̀ lọ̀rọ̀ yìí bá a ṣe ń pa kan nìkan ń rú a dẹ̀ ń gbìyànjú pé ká lè rí ẹ̀kọ́ kọ́ àti pé kí àlàáfíà lè jọba òun ló fà á tó fi jẹ́ pé a máa ń sọ̀rọ̀ yìí kí ẹ̀yin èèyàn wa kẹ́ ẹ lè gbọ́ ṣùgbọ́n oore kan tẹ́ ẹ lè ṣe wá náà ni pé kẹ́ ẹ bá wa pín fídíò yìí kó lè débi tó fẹ́ dé káwọn èèyàn lè rí kán lè mọ̀ pé lóòótọ́ àwa kan wà tó jẹ́ pé à ń káràmásìkí ọ̀rọ̀ Yorùbá a dẹ̀ fẹ́ kí nǹkan bàjẹ́ a fẹ́ kí ẹni tó ti ń ga kó wálẹ̀ a dẹ̀ fẹ́ kí àwọn tó jẹ́ pé wọ́n ń lo àǹfààní àbí wọ́n rí opportunity kékeré wọ́n fẹ́ fi gbé ẹni tó ga kó wálẹ̀ a fẹ́ kí àtúbọ̀tán yẹn náà kó ṣẹlẹ̀ sí wọn torí pé gbogbo tí èèyàn bá ń ṣe láyé àtúbọ̀tán ni ẹja máa rò ó lè máa ṣèbàjẹ́ nísìnyí kó máa pé ọ ṣùgbọ́n ṣé o rántí àtúbọ̀tán ó lè máa ṣe dáadáa ní ìsìn káyé náà rí ọ gẹ́gẹ́ bí oníbàjẹ́ ṣùgbọ́n ṣé o rántí àtúbọ̀tán àwọn bàbá wa sọ pé bí irọ́ bá lọ lógún ọdún òótọ́ ò lè bá lọ́jọ́ kan tó òótọ́ bá dẹ̀ wá lè bá lọ́jọ́ kan àwọn tí ò mọ̀ gbà téèyàn ń pinlẹ̀ ẹ̀rọ yẹn wọ́n mọ̀ rò pé bóyá ẹni tí Ọlọ́run jà fún yẹn bóyá òun ló ń ṣèkà ẹni tó parọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ tí nǹkan burúkú ń ṣẹlẹ̀ sí ló jẹ́ pé àfọwọ́fà wọn ni ṣùgbọ́n nígbà tó ń fọwọ́ fà ayé ò rí àwọn èèyàn náà ò dẹ̀ rí ṣùgbọ́n nígbà tí àtúbọ̀tán ẹ̀ bá dé làwọn èèyàn mọ̀ sọ pé ó ṣe wá jẹ́ bẹ́ẹ̀ àbí kó jẹ́ pé n tó ṣẹlẹ̀ nígbà yẹn tó jẹ́ sábàbí láwọn máa rò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe wọn la fi ń bẹ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa àtẹ̀yin tí ẹ̀ ń wo ìkànnì Yorùbá Gbayì TV ẹ bá wa ṣíà program yìí kẹ́ẹ̀dẹ̀ fèròǹgbà yín hàn kó lè débi tó yẹ kó dé kó lè kọ́ àwọn tó jẹ́ pé wọ́n lè fẹ́ wúrúfẹ́ ìwà yìí lọ́la kó lè kọ́ wọn lọ́gbọ́n ìyẹn àkọ́kọ́ àti pé kó má bàa jẹ́ ìjákulẹ̀ fún àwọn tí wọ́n ń wu ìwà ẹ̀ sí torí tá a bá ní kò kàn wá tá a sọ pé kò kàn wá táwa kàn wò lásán tá a filẹ̀ ó lè padà kẹni tó kàn wá o lórí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel
gbogbo ẹ̀ náà la jẹ́ kí etí yín di sí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ẹ̀yin tẹ̀ pàápàá jùlọ ẹ̀yin tẹ̀ jẹ́ olólùfẹ́ wa a lù yín lọ́gọ̀ ẹnu akíyín bẹ́ẹ̀ lè ṣe é ṣe ẹ túbọ̀ bá wa gbìyànjú sí bẹ́ẹ̀ ṣe kọ́mẹ̀tì ẹ mọ̀ bá wa ṣíà ẹ̀ kó lè ṣe kí ni kó lè débi tí a fẹ́ kó dé ẹ̀ káwọn èèyàn lè mọ̀ pé lóòótọ́ ilẹ̀ Yorùbá ó dáa kó gòkè. ní ẹnujọ́ mẹ́ta yìí ni wọ́n kọ́kọ́ mú ìwé lọ fún Muyideen tó dẹ̀ sọ pé òun ò ríwèé tó forge signature ilé ẹjọ́ fọwọ́lẹ́rán wò pé ó ti jẹ lọ ọgbọ́n rẹ̀ ó mọ̀ fi sọ pé àjẹ̀bí mámọ̀ máa ń kógun jàlú ni tí èèyàn bá dẹ̀ máa pa irọ́ yóò mọ̀ wá irọ́ mi yóò mọ̀ fi gbé irọ́ rẹ̀ lẹ́sẹ̀ yóò mọ̀ wá irọ́ mi yóò fẹ́ gbé irọ́ rẹ̀ lẹ́sẹ̀ torí pé kò ní fẹ́ kí irọ́ òun kò ní fẹ́ kó já. ara àwọn tó jẹ́ olólùfẹ́ Muyideen tí wọ́n ń gba wájú tó ń gbẹ̀yìn tó ń pariwo ohun wọn ti ń lọlẹ̀ báyìí ohun wọn ti ń lọlẹ̀ tó bá yẹ pé bá a ṣe ń ké ni wọ́n ti gbọ́ ni ìbá má le tó báyìí adẹ̀dúpẹ́ náà kò tí ì le débi tó yẹ kó le dé ṣùgbọ́n ó ti ń le kọjá abẹ̀ kò dẹ̀ ní dáa kí Muyideen rẹ́wọ̀n yẹn torí alákọ̀ọ́kọ́ wọ́n kọ́kọ́ sọ pé Àgbàlá Gabriel lọ́wọ́ ń bẹ̀ ìyàwó Muyideen ti túwèé kọ sí Muyideen pé ṣe bó olóòníwèé alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tán mú lọ fún pẹ̀lú ẹ̀rí tó dájú tó sì sáìn kóhùn gbà wí lọ tọrọ àforíjì ó dẹ̀ san 50 million tẹ́lẹ̀ wọ́n ní kó tọrọ àforíjì lásán ni kó sọ pé òun kàn ṣe out of threat ni àti pé ìgbà tí inú ń bí òun lòun fi sọ̀rọ̀ torí pé tá a bá tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yìí gbogbo àwọn tó ń sọ pé ó lẹ́rìí lọ́wọ́ ká ní ẹ̀rí yìí ó ní lọ́wọ́ lóòótọ́ ni wọ́n ti mú ẹ̀rí jáde níbi tó ti ká wọn lórí ara wọn ilé ẹjọ́ sì rèé tí ò bá ti lè mú jáde pé ó ká wọn lórí ara wọn kò sí nǹkan tó lè sọ ó ti jẹ̀bi ṣùgbọ́n àwọn tó ń ti Muyideen yìí wọ́n kàn ń tì í torí pé káyé lè gbọ́ nǹkan tán fẹ́ sọ torí ayé fi bẹ́ẹ̀ gbọ́ wọn tẹ́lẹ̀ ká lè gbọ́ nǹkan táwọn náà fẹ́ sọ wọ́n sì fẹ́ ba iye ọmọ ọlọ́mọ jẹ́ tẹ́ẹ̀sì bímọ ẹ ṣe járò ẹ sì bímọ ẹ sì fẹ́ ba iye ọmọ ọlọ́mọ jẹ́ àwọn tó kọ́kọ́ ń tẹ̀lé lẹ́yìn wọ́n ti ń dínkù o ẹyọ ẹnìkan ló kù báyìí torí àwọn ìdárúkọ èèyàn lórí ìkànnì ní òjá dárúkọ ṣùgbọ́n tẹ́lẹ̀ náà ò bá tún jáwọ́ wọ́n kàn sí arákùnrin débi tí wọn ò fẹ́ kó dé ni ọ̀rọ̀ kan jáde tá a sọ pé ní tí ò jẹ́ kọ́rọ̀ ẹ̀ tí ì jù báyìí lọ ni pé Àgbàlá Gabriel awu gbọ́ pé Àgbàlá Gabriel lọ bá ìbùkún pé kó sinmi kó má bàa fa nǹkan kan kó má dàbí pé bóyá ilé tóun ń kọ́ tó fẹ́ fọwọ́ ara òun wò ṣùgbọ́n nípa pé ó sinmi yìí oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n á jáde wọ́n wá ń wò bíi pé lóòótọ́ bóyá Àgbàlá Gabriel ṣe nǹkan tán fẹ́ sùn ẹ̀kan yìí torí pé kò gbé gbèsè ó la fi ń bi ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ bá wa ṣíà program yìí ẹ dẹ̀ bá wa kọ́mẹ̀ntì ṣé bí Àgbàlá Gabriel ṣe ń ṣe yìí ló tọ́ tí wọ́n dẹ̀ ń parọ́ nǹkan tí ò ṣe mọ́ nítorí pé ó wò pé òun ò fẹ́ ba nǹkan jẹ́ òun ò fẹ́ kí ilé tóun kọ́ kó tara òun wó torí gbogbo nǹkan mo máa ń sọ dáadáa mo ń sọ lórí ìkànnì gbogbo nǹkan ni Àgbàlá Gabriel ní láti fi bá Muyideen jà kó dẹ̀ ràn lọ ẹ̀wọ̀n ṣùgbọ́n kò fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀ tó ti sọ wípé ilé tóun kọ́ ni Muyideen òun ò sì fẹ́ fọwọ́ ara òun wò wọ́n ti fún Muyideen ní lẹ́tà ẹlẹ́ẹ̀kejì o ṣùgbọ́n tá a tún gbọ́ tó tún yà wá lẹ́nu ni pé kì í ṣe Àgbàlá Gabriel kì í dẹ̀ ṣe ìyàwó Muyideen ló fún Muyideen ní lẹ́tà ilé tó gbà yìí o bí ò ṣe ilé ẹjọ́ pé a fún ọ lẹ́tà o ò dẹ̀ wá yọjú sí ilé ẹjọ́ o ò dẹ̀ sọ nǹkan tán ní o ṣe wọ́n ti wá fún un lọ́jọ́ báyìí pé nǹkan tá a ní o ṣeun ó ṣe o lẹ́yìn tó o bá ṣe tán ó tún wá san 50 million naira ẹ̀gbọ́n mi ló fẹ́ rù wọ̀ tí ò bá dẹ̀ ti ṣe méjèèjì kí ló kù gbogbo ẹ̀yin amòfin ẹ̀yin tẹ́ ẹ gbọ́n jù wá lọ kí ló kù ẹ̀wọ̀n ní torí àti ráàdì dájú pé lóòótọ́ Muyideen ti gba lẹ́tà àtúntí wá gbọ́ pé wọ́n tún ti ń ṣe àwọn ìgbésẹ̀ kan lábẹ́ pé bóyá kó lè lọlẹ̀ tó bá lọlẹ̀ tó bá paná ọ̀rọ̀ yìí ṣé ọ̀rọ̀ yìí ò ní padà ṣe mọ́ Àgbàlá Gabriel lára pé bóyá lóòótọ́ ló ṣe ń ta ni kò ṣe torí ẹni tó bá jẹ́ ọlọ́pọlọ tó jẹ́ onílàákàyè yóò ti mọ̀ pé ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn tí Muyideen sọ yìí ó fẹ́ bà Àgbàlá Gabriel lórúkọ jẹ́ kóun lè fi gòkè ẹ rí i pé wọ́n ti di motivational speaker láìpẹ́ tí ó wù wọ́n nìyẹn wọ́n dẹ̀ wò pé káwọn bá yí ẹnìkan jẹ́ àtàwọn tó ń tì wọ́n lẹ́yìn làwọn fi lè gòkè ṣé tí Àgbàlá Gabriel bá dákẹ́ lórí ọ̀rọ̀ yìí tó tún wá sọ fún ìyàwó Muyideen tó jẹ́ ìbùkún pé kó dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ṣé kò ní í ṣe àdínàgbò òkú fún Àgbàlá Gabriel
pàápàá jùlọ fún ìbùkún tó jẹ́ ìyàwó Muyideen tí wọ́n bá ṣe wá fẹ́ra mọ́ àti rí ọkọ mi tá a fẹ́ kẹ́yìn èèyàn bá wa dá sí nìyẹn o àti pé ẹ bá wa share program kó lè dé ìta fẹ́ kó dé torí tá a bá ní kó kàn wá kó lè padà kẹ́ni tó kàn wá oníjù báyìí lọ lórí ìkànnì Yorùbá Gbayì TV bẹ́ẹ̀ ṣe ń wò mí Adédòkun Adébáyọ̀ bẹ́ẹ̀ pírẹsẹ̀ntà yín náà rẹ o ẹ bá ń share program àwọn ọmọ yín ò ní jì sọ́fìn ayé o wọn sì ní àwọn ọmọ yín tó ti ń ṣògo wọn ò ní já wọn wálẹ̀ o ayé ò sì ní nàka àbànújẹ́ sí tó ti ń dùn àmì nìkan ọ̀ràn o ẹ bá wa pé program yìí ká lè mọ̀ pé ẹ̀yin náà sa ipá ti yín kó lè débi tó fẹ́ dé Yorùbá Gbayì TV òun lẹ ti ń gbọ́ wa lẹ ti ń wò wá ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú láṣẹ ìgbìmọ̀ ṣùgbọ́n ó dọwọ́ èmi ó dọwọ́ ọ̀rọ̀ torí kú tó ń kojú gbà ẹ̀ òwe ńlá ló pa fún mi ó dà. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.